Olayomi Koiki, spokesman for Dr. Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho. Mo fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá tí wọ́n bá láǹfààní àti tún gbọ́ mi lénìí pé ní October, ìyẹn oṣù kẹwàá ọdún 2024 tí ó ń bọ̀ yìí, inú UK ni bàbá wa Olóyè Igboho ló máa ti darapọ̀ mọ́ gbogbo ọmọ Yorùbá fún àwọn ayẹyẹ tí ó ń bọ̀ níwájú. Àwọn ìgbésẹ̀ tí a ti ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé bàbá wa Olóyè máa darapọ̀ mọ́ wa ní UK, ìyẹn ní London àti ní Manchester. Ìrìn àjò yẹn máa bẹ̀rẹ̀ níjọ́ Jímọ̀, ìyẹn Friday, ọjọ́ 11 oṣù October 2024, 11th of October 2024. Níbẹ̀ ni dínà máa ti wáyé ní aago 7 títí di aago 12 nígbà tí a máa celebrate birthday bàbá wa Olóyè Igboho. Fún gbogbo ẹni tí ó bá fẹ́ information lórí dínà yẹn, ẹ kàn sí èmi àti gbogbo àwọn tí wọ́n ń ṣe ètò dínà náà. Tó bá wá di ìjọ rally, ìyẹn ní Saturday 12th of October 2024, dédé aago 10 níwájú Broadcasting House ní BBC, ìyẹn ní Central London, nearest tube station, Oxford Circus. Níbẹ̀ ni a ti máa ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ láti fi ẹ̀dùn ọkàn wa wọ̀n fún gbogbo àgbáyé àti ìlú tí a mọ̀ sí United Kingdom. Níbẹ̀ ni bàbá wa Dr. Chief Sunday Igboho àti gbogbo ọmọ Yorùbá tó ń gbé ní UK àti àwọn ọmọ Yorùbá tó ń bọ̀ ní gbogbo àgbáyé wá sí UK. Mo wá fẹ́ fi tó wa létí pé kò sí ibì kankan tí olóyè máa wà, ìyẹn nílùú Amẹ́ríkà, ní inú oṣù October ju UK ni wọ́n máa wà. Bàbá wa Olóyè Igboho nígbàkigbà tó bá máa wá sí ìlú Amẹ́ríkà, gbogbo ọmọ Yorùbá pátá la máa kéde fún tí ẹ máa palẹ̀mọ́ fún wọn láti ṣe ìpàdé wọn àti láti ṣe gbogbo ohun tí ó bá jẹ́ ní ètò nígbà tásìkò yẹn bá tó. Mo wá fi ń tó wa létí pé gbogbo ìntẹ́ bá ń gbọ́ níta tí kò bá ti jáde láti ẹnu tèmi Olayomi Koiki tí mo jẹ́ agbẹnusọ fún olóyè, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ìyẹn kó da omi tútù sí yín lọ́kàn. Olóyè Igboho fún rẹ̀ nígbà tásìkò bá tó, wọ́n máa ṣe fọ́nrán síta láti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé kó pàdé òun, ìyẹn nílùú London, níbi tí ayẹyẹ máa ti jáde lágbára Elédùmarè, ìyẹn ní 12th Saturday October 2024. Orúkọ mi ni Olayomi Koiki. This message goes to all the sons and daughters of Yorubas around the world that Dr. Chief Sunday Igboho will be coming to United Kingdom on the 11th and the 12th and also the 13th for activities that has been arranged, and that activities goes like these. On the Friday, the 11th of October 2024, a special dinner will be held for him to celebrate his beautiful birthday. And on Saturday, he will be leading us in a massive, peaceful 1 million rally that will be taking place here in London from the BBC Broadcasting House. Dr. Chief Sunday Igboho would also be making a visit to Manchester. Dr. Chief Sunday Igboho will not be in America in October, but at the appropriate time, we would communicate when and days of his visitation to the United States of America. So for any information, please always consult myself, his spokesman Olayomi Koiki, for any information or details about Dr. Chief Sunday Igboho. Once again, 31st of August 2024, Chief Igboho will be in London, and we hope to see every single one of you joining us during the dinner and likewise for the rally and those visitation to Manchester. Thank you so much. Please share to the others and make sure it goes to the mainstream, the social media as well. Olayomi Koiki, spokesman for Dr. Chief Sunday Igboho. lálà olùlọ́jọ́ kẹwàá oṣù kẹwàá sẹ́fẹ̀ gbọ́ lọ́jọ́ tó ń sọjọ́ ìbí ọmọ aládìkú lóyè Sunday Adeyemo májàsọ́lá àdìsá aka Igboho ṣá nípa bí gbogbo
àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́lọ́dún àpapọ̀ Yorùbá àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ lábẹ́ ààrẹ wa ọmọọba Adédayọ̀ Fáládé àti igbákejì ààrẹ ọmọ Kẹ́hìndé Àbẹ̀bí tí ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn lágbèékalẹ̀ àyẹ́sí ọjọ́ ìbí Ìgbòho fún tọdún yìí pẹ̀lú àkọlé Dinner with Ìgbòho. Bákan náà làwọn ọmọ gba ọba Ògbóni àgbáyé lálejò Tajudeen Ọlárẹ̀wájú Àjàlá láti wá ṣe àyẹ́sí fún olóyè Ìgbòho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ní London Kensington 179-199 Holland Park Avenue London W114UL United Kingdom bẹ̀rẹ̀ látago 7 ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago 12 òru. Bákan náà láti ń kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba 1 million rally in London lọ́jọ́ 12 oṣù kẹwàá tó jẹ́ ọjọ́ kẹtàdínà pẹ̀lú Ìgbòho lẹ́yìn tọ́láyọmí Koiki mídà àti kálára rẹ̀ ó máa ṣàkóso rẹ̀ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ìrọ̀rùn nípa bá a ṣe máa fi ọkọ̀ àjàgbé ńlá ní London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford Street títí tí ìwọ́de ó fi parí sí Paris Trafalgar Square tó bá wá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrin Dinner with Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọlọ́ntìrìlì ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Olayomi Koiki lórí +447 594 050 979 Jàdùbí lórí +447 570 320 030 Tóyìn Ọláoyè lórí +447 896 018 764 lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá ní àwọn ẹgbẹ́ ìfẹ́lọ́dún àpapọ̀ ọmọ Yorùbá ṣe ń kí ọmọ aládìkó wípé ẹ kú ọdún ẹ kú ìyèdún a sì ń ṣàmọ́dún sẹ́ẹ̀mí ìtayà tọmọ Yorùbá World Media ló ń kéde lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá.